wa sọ̀rọ̀ mo dẹ̀ nígbà pé lágbọ́dọ̀ gbogbo tẹ́ bá wa sọ lónìí tó bá ti ń gbé tí ọ̀tún wa wọlé Elédùmarè ò ní jẹ́ kó gba tòsí jáde bàbá yóò sì nípa rere ìgbésí ayé àwọn kóòtù kiri ẹ káàbọ̀ sáàrin wa bàbá ẹ ṣe púpọ̀. ẹ ṣeun bàbá ẹ ṣeun mo dúpẹ́ o bàbá wa lànà ó dáa o àwọn ọmọ Yorùbá gbogbo ti ń tẹ́tí o pàtà sọ pé update tó ṣe pàtàkì tá ò gbọdọ̀ fò dání ó ti dáa àti tẹ́tí ẹ bá fẹ́ mú gègé kó mú gègé ẹ o. lẹ ò báyìí mo kí gbogbo yín kí n má fà lọ títí kí n bẹ̀rẹ̀ níbi tí adé lánàá kan tó ṣẹlẹ̀ lánàá for the first time in the history of this struggle láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ àwa àti àwọn Biafra àti àṣìṣe pinnu láti máa support ara wa nínú ìgbà yìí omi ìwé pé a ti parapọ̀ di kan wà àgbè kan kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ náà ni nǹkan tí àwa ń wá ó yàtọ̀ sí nǹkan táwọn ń wá àwọn ń wá Biafra nation state àwa ń wá Yorùbá nation state. Secondly, bí àwọn ṣe ń ja ìjà tiwọn ó yàtọ̀ sí bá àwa ṣe ń ja ìjà tiwa. It's a matter of culture. So ọ̀tọ̀ bá ṣe ń ja ìjà tiwọn ó máa continue bá ṣe ń jà báwa náà ṣe ń ja ìjà tiwa ó máa continue náà báwa náà ṣe ń jà a lè pa méjèèjì papọ̀ kò ṣeé ṣe. However, irú nǹkan náà là ń wá àwọn ń wá country tuntun àwa náà ń wá country tuntun. That's the purpose of all this struggle. Therefore, a ní nǹkan tí ó súnmọ́ra. Àwọn tí à ń fẹ́ yẹra kúrò lára wọn tó jẹ́ pé àwọn ò ní ìfẹ́ fún ọmọ èèyàn kankan tó jẹ́ pé they are savages and they will kill, maim, destroy as they always threaten. Àwa ò lè máa ṣèjọba ìlú kan náà pẹ̀lú àwọn tí wọ́n sọ pé àwọn máa pààyàn wọ́n máa maim èèyàn wọ́n máa destroy gbogbo nǹkan tá a ní wọ́n máa subjugate àwa Yorùbá nǹkan tó ń sọ nìyẹn. We will subjugate all the ethnic groups in Nigeria and turn Nigeria into one single Fulani homeland over which we will be free to do whatever we like. Ọmọ kan lára wọn mo mọ̀ pé oúnjẹ wọ ni òbọ̀ tí irú nǹkan tó bá wà nú ẹni lèèyàn fi ń ṣeré wọ́n ní àìwà nú ẹni lẹ́mú ń pààyàn mọ́. Only we are going to pull down those their proud cities. The Yoruba, they are very proud of their cities and towns. We are going to bulldoze down all those cities and towns and turn everything into one single grazing land for our cattle. The Lord God Almighty, who created all nations and rules over all nations, has assured us Yoruba that all those threats will come to nothing. So, àwọn tí ó ń bá wa jà tá à ń bá jà nìyẹn. Àwọn tí ó ń bá Biafra jà tí Biafra náà ń bá jà nìyẹn. So, a fẹ́ wá pòtù pọ̀ bá a ṣe máa gbára wa sílẹ̀. Question of iron sharpening iron. Tí ó bá wá ń ṣe táwọn rí wípé kátà àwọn yìí ṣe ó dáa a fẹ́ join wọn lè wá join wa. The same thing náà lọ́dọ̀ tí wọn. Tó bá ní nǹkan tá à ń ṣe tán rí pé a lè
wọn ṣùgbọ́n a lè support wọn, a lè fún wọn ní backing, wọn back wa. But the two struggles will be stronger. Iron will sharpen iron. Bó ṣe jẹ́ nìyẹn. And this is the first time, I repeat, ní gbogbo ìjọ tá a ti ń ja ìjà yìí tí àwa àti àwọn Biafra ṣe pinnu pé a máa ṣiṣẹ́ pọ̀ láti fi hàn irú iṣẹ́ tá a máa ṣe pọ̀. Ní àná ńgbà tá à ń sọ léyìí tá a ti sọ yẹn tán, a sọ pé àwọn kìnnìkan méjì wà tá a fẹ́ ṣe quick kí gbogbo ayé bá mọ̀ pé a serious. Èkínní ní kéèsì Nnamdi Kanu tí àwọn adájọ́ ti sọ pé kán tú sílẹ̀, kán san 500 million naira fún gbogbo ìyà tí wọ́n fi jẹ, kán sì gbé padà síbi tí wọ́n ti lọ gbé ní Kenya, ó dẹ̀ máa lọ síbi tó bá wù. Àwọn Nàìjíríà gbé padà, wọ́n gbé padà sí prison. Ẹ̀dẹ̀ mọ̀ wọ́n mọ nǹkan tó ń jẹ́ ìjọba, wọn mọ nǹkan tó ń jẹ́ òfin, nǹkan tó bá ń fẹ́ nìkan làwọn ń ṣe. Àwa wá sọ wípé Yorùbá self-determination struggle and Biafra self-determination struggle will now demanded lánàá wípé kí ìjọba Nàìjíríà obey nǹkan tí court sọ immediately. And that if they don't, we will take together, we will take the case before the international community. Then àwa padà sí Sunday, ọmọ tiwa Sunday Igboho tó ń ṣe against Nàìjíríà, torí pé wọ́n lọ sí ilé ẹ̀, wọ́n wó ilé ẹ̀ pátápátá, wọ́n bàjẹ́ gbogbo mọ́tò tó wà wájú ìta àti tàwọn neighbor, wọ́n gbówó gbogbo ẹ̀ sọnù, wọ́n pààyàn méjì bẹ́ẹ̀, wọ́n sì gbókò àwọn méjèèjì lọ, wọ́n gbẹ́kù àwọn méjèèjì padà látijọ́ yẹn. Even ológbò tó wà nílé wọn, wọ́n pa torí pé wọ́n rò pé Sunday ló do ológbò. Ṣùgbọ́n Ọlọ́run wọ́n protect ẹ̀. Sunday àwọn lọ́yà wa gbé Nigeria government lọ sí court wá rúùlù wípé nǹkan tẹ́ ẹ ṣe òfin Nàìjíríà ò fún yín láṣẹ láti ṣerú nǹkan wọ̀nyẹn sí any citizen. Kẹ́ lọ sílẹ̀ lóru láago 2 òru, kẹ́ wá lọ wó gbogbo ilé ẹ̀ sọnù, kẹ́ bà gbogbo nǹkan ìní ẹ̀ jẹ́, kẹ́ threaten life rẹ̀, kẹ́ abuse civic human rights ẹ̀ ní right láti ṣe gbogbo wọn. Therefore kan lọ san 20 billion naira fún Sunday. Sunday announce pé àwọn ò ní àṣẹ láti sọ pé àwọn declare Sunday wanted as they had done before. And then the judge added something very important. Wípé ẹni nǹkan tó tẹ́ fi wá Sunday ni wípé ó ń jà fún ìjà fún Yoruba nation. Ó fẹ́ kí Yoruba nation kó secede from Nigeria and so on and so forth. Self-determination is an inalienable right of every people in the world, every nationality in the world. It's also an inalienable right of the Yoruba people. Therefore, for the self-determination of the Yoruba nation is not against the laws of Nigeria. So, I will send the message to the federal government lánàá wípé ẹ ń ṣe màgòmágó tẹ́ ẹ mọ̀ ń ṣe dáadáa nídìí ọ̀rọ̀ kejì. Wọ́n ti dá ẹjọ́, ìgbà tí a yẹ kẹ́ appeal ẹ lè appeal torí ẹ mọ̀ nǹkan tẹ́ máa fi appeal. Ìgbà kan ẹ make a statement wípé kò síbi tẹ́ lè rí 20 billion san pé Nigerian government will go bankrupt tó bá san 20 billion. Ìgbà tó tún yá ẹ tún wá ronú sí pé wo ẹja appeal sí kéèsì. Àwọn adájọ́ gbà sọ fún yín pé ẹ lè appeal mọ́, ó ti ẹ ti pẹ́. Ìgbà tó yẹ tán òfin lè dàn bọ́n ṣe ń ṣe appeal ní Nàìjíríà. Ẹ wá padà lọ.
ẹ wá lọ bá àbúrò yín kan wá kó wá ṣe adájọ́ ó dípò àwọn adájọ́ tó sọ pé lè wá ṣe appeal mọ́ ti pẹ́ jù èèyàn ṣe wá tó ń sọ pé òun ti cancel gbogbo judgment in first court and so on. So the case has now gone to the Supreme Court. Nǹkan tá à ń sọ fún wọn lánàá ni pé àti Biafra self-determination fighters àti Yoruba self-determination fighters we are behind Sunday Igboho in this case until he gets justice. Nǹkan tó bá dẹ̀ yẹ ká ṣe láti ràn lọ́wọ́ la máa ṣe. Àwọn nǹkan tá a sọ lánàá nìyẹn. That's the first is a very major decision, a very major announcement, a historic day. It's a historic development. I don't know how long at this stage in Lana. But as for the struggle itself, as a nígbà tí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní Ọlọ́run fún ara ẹ̀ ló ń ja ìjà yìí. Gbogbo nǹkan tó yẹ ká ṣe láti ṣe. A sọ láti bẹ̀rẹ̀ pé peacefully la máa jagun yìí. Peacefully la ń jà ọ́. Gbogbo rally ta ṣe peacefully nílé àti lóko peacefully. There was a time tí a little trouble ṣẹlẹ̀ ní Èkó ńgbà tá a fún Èkó. Kì í ṣàwálà kọ̀ọ̀sẹ̀ àwọn ọlọ́pàá ló kọ̀ọ̀sẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé probably 2-3 million people were arriving that morning. Àwọn ọlọ́pàá wá panic. Wọ́n wá bẹ̀rẹ̀ sí yìnbọn sókè láìsí ìjà láìsí nǹkan kan. Àwọn díẹ̀ lára àwọn tó wá wọ́n á bẹ̀rẹ̀ sí sá ẹ̀rù ń bà wọ́n. Ìgbà tó máa gbòòrò ìgbà tó ẹ̀rù ò ní bà. Nǹkan tó cause disruption yẹn nìyẹn. Ìgbà tó yá àwọn leaders wa tó wà níbi rally yẹn make an announcement by bullhorn. Okay, ẹja máa padà lọ lé àwọn bàbá wa ti sọ pé àwòbá ọlọ́pàá jà àwòbá wọn jà àmọ́ nǹkan tó ń ṣe wọ́n dán fi yíyìn mọ́. Ẹ máa lọ plan rally wa níjọ́ mìíràn. So gbogbo èèyàn padà lọ síbi tí wọ́n ti wá. No trouble. A ti gbé Nigerian government lọ sí International Criminal Court. Mi ò sọ pé International Court of Justice or International Court of Justice civil things decisions wọ́n ṣe bẹ́ẹ̀. International Criminal Court tá a bá gbé èèyàn lọ síbẹ̀ tó bá guilty wọ́n á gbé nìyẹn o. Àwọn rí president tó ṣe president ìlú mìíràn rí tó wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí ní káàkiri ayé. President of Yugoslavia tó ní kán lọ máa pààyàn nígbà táwọn Croatia the Croats and the Slovens wọ́n announce pé àwọn ò ṣe mọ́ tó kó àmì ìjọ tó ní kán lọ máa pààyàn tó ń pààyàn gan rẹpẹtẹ. They took the people by surprise and they killed large numbers of people. In one town, they arrested hundreds of thousands and locked them up in an area and began to throw poisonous gas among them and killed many people. The leader of the Sab nation, the Fulani Buhari the leader of the Fulani nation. Then Ogbeni Tansoro is the leader of the Sab nation. He is in prison. The International Criminal Court found him guilty of offenses against the human rights of the people, and ordered him to be sent to prison. A ti gbé Buhari lọ sí kóòtù ìlú yẹn o fún gbogbo bí àwọn Fúlàní ṣe ń pààyàn nílẹ̀ Yorùbá tí Buhari tó jẹ́ president wa tó jẹ́ òun nìkan ló control army tó jẹ́ òun nìkan ló control police tí ò sí any other authority in Nigeria to control any other kind of security apparatus. Tó dẹ̀ dákẹ́ tó ń wò tí ò ṣe nǹkan kan torí pé òun àti àwọn èèyàn nǹkan tó ń plan láti ṣe sí wa nìyẹn. And we know that he's complicit in the activities of the Fulani. If it was in this stage, a former Minister of Defense in Nigeria sọ pé
The Nigerian army is not defending the people being attacked. What I have observed is that they are giving cover to the killers and protecting them and helping them. International Criminal Court. We are an intellectually sophisticated nation. Wow, but we will fight and win. And when we begin to fight, we fight only to win. And this war we are fighting, and by the grace of God, we will win. God has granted us the victory. As for the rest, Amura for the final stages of our struggle. We are getting ready. Suggestion were from all corners of the world. Yoruba lágbára púpọ̀, Yoruba nation lágbára púpọ̀. Ideas. Unbelievable. And so we have a blueprint. First of what we are going to be doing, or what we are doing and will be doing until we reach the date on which we will announce our nation to the whole world. Secondly, what we will begin to do from that moment. Day one, no. You said day one, minute one, the minute after the announcement. And I want to thank the people who have made wonderful, unbelievably sophisticated contributions to these preparations. We are ready. However, it is common sense to seek additional help than our own strength. We need to seek additional strength than our own strength. And we are doing so across the world. And by the grace of God, we are succeeding. There have been constraints, especially 100 people, see every country in the world. The big constraint has been that we didn't have enough resources, financial resources, to send people to every place that we want to send them to. But we send them to a good number of places, and the results they are bringing from there are just wonderful. So, Modupeo, kété báyìí là ń gbọ́ yín. So, ibi tá a bá dé nìwọ̀nyẹn mi ò lè máa dárúkọ kọ̀ọ̀kan. It's not part of a diplomatic behavior. Pé ká lọ máa dárúkọ àwọn country tá à ń bá sọ̀rọ̀. It is not done. It's just not done. So we won't do it. We won't do what is not done in the diplomatic world. We will not also state in extenso how far we have gone to with this or that country and so on. No. That too is not done. But I just would say that a number of countries have reached quite a distance with us, and the Lord is good. The power of God is showing all of these things. Back home, ibi tí agbogbo wa ń bẹ̀rù pé weakness wa pọ̀ sí jù ní a ti sọ pé ní ìjà, so ready, ní àmì, ẹgbọ́ kìíní kan ṣá o. Kálá lọ kó àmì jọ kí gbogbo ayé mọ̀ pé a ní àmì. Nigeria ní case tó strong against wa.
before the international community. Once we have started an insurrection, we have created an army to fight the government of our country. So, kì í ṣe pé a lè kó àmì jọ, a gbọ́dọ̀ kó jọ ni kí a má bàa lose case wa pátápátá. Bẹ́ẹ̀ni. But àwọn ọmọ wa múra nílé o, wọ́n fẹ́ defend oko bàbá wọn, wọ́n defend the village bàbá wọn, wọ́n defend the street wọn nílùú, kàǹkàn wọ́n múra gan ni. Èmi bàbá gbogbo wọn ti máa ń rí wọn tán máa ń ránṣẹ́ sí ìgbà tán bá ní difficulty mo mọ̀. Mo lè fọwọ́ sọ̀yà wípé wọ́n ṣe ìwọ̀n tí wọ́n lè ṣe o. Gbogbo wa tí a ò sí lé, a jẹ wọ́n ní gbèsè gratitude, a lot of gratitude and a lot of commendation to our young men and women back home. Finally, as to the struggle itself, the information to the people, mobilization, grassroots awareness. Ìyẹn ti lọ rẹpẹtẹ, kò sí Yorùbá man nílé, man, woman or child nílé tí ò tọrọ Nàìjíríà ò ti sú. So gbogbo bí tẹ́ bá lọ Yorùbá, ọmọ kékeré kan lè bọ́ sí títì any town in Yorùbá land. Ó sọ Yorùbá nation tó bá yá sí àdìrálì kékeré. That is happening every day. Occasionally, àwọn ọlọ́pàá try láti stop wọn, but ìgbà tán bá mú wọn tán ṣe wá rí pé lọ sí court àtúnkà wọn sílẹ̀. Ìyẹn ò stop àwọn ọmọ tán mú lé nìyẹn from going to organize another rally this evening. Àbílẹ̀ àrọ̀lá. So the struggle goes on. Finally, one thing tó yẹ kí n sọ àwọn oní politics. Àwọn oní politics wa, especially àwọn tó fẹ́ ṣe president, àwọn tó fẹ́ padà lọ ṣe senator, wọ́n fẹ́ lọ jọ̀gá ká máa gbowó ńláńlá l'Abuja. Wọ́n sì ń ṣe nǹkan wọn tí wọ́n ń ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ wa kéékèèké dẹ̀ ń wọ́dẹ̀ lé wọn yìí, owó tó wà lọ́wọ́ wọn pọ̀. Àwọn ọmọ wọn yẹn fẹ́ gbà tí wọ́n bẹ̀. A ò bá wọn. But mo fọwọ́ sọ̀yà fún ìkan lára wọn wípé not less than 90% of the young men running around with you want their own country. Not less than 90% of the young men running around with you want their own country. That's the truth. So, a ò bá wọn jà o. Mo tún fẹ́ sọ nǹkan tá a ti máa ń sọ láti bẹ̀rẹ̀. We have no anger or spite for our politicians. They are our brothers and sisters. Are you still hearing me? Yes, sir. Yes, sir. Yes, sir. They don't understand. But over because nǹkan tán lè yẹn ò sí lọ́wọ́ wọn. Wọ́n sọ pé ẹ jẹ́ ká àwọn kan ní ẹ jẹ́ ká ọmọ ní òkè ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíràn, ẹ jẹ́ ká fi ilẹ̀kẹ̀ sí di ọmọ tiwa. Àwọn tó ń sọ yẹn ò mọ nǹkan tó ń sọ ni o. Ilẹ̀kẹ̀ tí ilẹ̀kẹ̀ bá wà lọ́wọ́ ìyá ló lè fi sí di ọmọ ẹ̀. Ìyá tí ò lè fi sí di ọmọ ẹ̀. Ìyá tí ò ní ilẹ̀kẹ̀ dání ò lè fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹ̀. Gbogbo ilẹ̀kẹ̀ Nàìjíríà wà lọ́wọ́ Fúlàní. Yorùbá ò ní ilẹ̀kẹ̀ kan dání o. Àwọn ló command every nuance and possibilities and maneuverings in the struggle. Are they going to hold an election at all? Indications are that they will not. But ọwọ́ wọn ni secret yẹn wà. So àwọn tó ń kówó sọnù, tó ń lọ kówó ńlá sọnù. Pé àwọn fẹ́ ṣe president fẹ́ yá dé yí àwọn lẹ́nu pé wọ́n jí láàárọ̀ ọjọ́ kan wọ́n á gbọ́ announcement pé wọ́n ti cancel election. Ọwọ́ àwọn Fúlàní ló wà o.
àwọn nǹkan tá a tún rí ó fi hàn wípé àwọn Fúlàní tó bá sú wọn because wọn fẹ́ gbéjọba yẹn sílẹ̀, nǹkan tó wà ń bẹ̀ ni wípé nǹkan táwọn Fúlàní ti ṣe in the past 8 years ó tóbi ju nǹkan tí wọ́n lè gbé lọ́wọ́ anybody tí ò kì í ṣara wọn. So ó ṣeé ṣe láìpẹ́ láì jìnnà àwọn kan lára wọn jáde kan ni wọ́n ti lé Buhari kúrò, wọ́n ti arrest ẹ̀, wọ́n ti gbàjọba, wọ́n ti nífìní new military government. It is not the Nigerian army ló máa ṣe yẹn o, it is the Fulani and their international terrorist organizations, ISIS, Al-Qaeda, and at home Boko Haram. Àwọn ló fẹ́ parapọ̀ tán fẹ́ gbàjọba Nàìjíríà. Today, the city of Abuja has become a very, very unsafe place. All the small towns and villages that people have built around Abuja since it was created, some or many of them, I say all of them have been taken over by terrorist organizations, making Abuja an easy prey for international terrorist organizations and the Fulani marauding groups. So, and moreover, there are things the Nigerian government they plead
iṣẹ́ kékeré kọ́ nìyẹn o. Àwọn ará àwọn ọmọ wa kan wọ́n ti jókòó, wọ́n bẹ̀rẹ̀ ìgbà kan tó bẹ̀rẹ̀ wọ́n wá gbàṣẹ lọ́wọ́ mi, mo ní kán máa ṣe. Wọ́n ti kọ what they call a manifesto for the new nation, a blueprint for everything that we are going to do in every area of development. It's awesome. I say simply that it is awesome. I am excited. An old man like me should not get excited because the chances are that I will not see much of it before I go away. But I'm excited nevertheless. I'm excited that by the grace of God, I will see the beginning of it, the beginning of the glory of Odua in the world. So Ishena Paul, Oto Kaye Jewo, Kaye Burawa, Kaye, Amamina, Fakan Bo, Kasha Bo, Oda Koda, Kasha Gote, Abesi Sorama Bubo Boyna. Ẹ máa kúrò ńlá láwọn ti gé owó àwọn kan gbowó ẹ̀kan lára wa lẹ́nu ọjọ́ mẹ́ta ó bẹ̀rẹ̀ sí kúrò dẹ́pútì àlànà kankan yàbá ọ̀ǹtì tí mo ń láti jáde kí n sọ pé ẹ̀rẹ̀ ẹ̀lẹ̀ aláàjì ẹ̀rẹ̀ ẹ̀lẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn ẹ̀yin gan fúnra yín mọ̀ pé kò sóòótọ́ ń bẹ̀. You know this organization very well. You know there's no money anywhere. You know that we live from hand to mouth. When we have something to do, we begin to hustle around begging our people to send us. So, thank God that my intervention stopped the nonsense. So, àwọn ọmọ wa tó ń ṣe nonsense gbogbo wọn yẹn jẹ́ ká sọ fún wọn wípé it is time to stop it. Kán lọ jókòó eléyìí tí wọ́n fi lọ ń gbé bóyá ránṣẹ́ kán lọ jókòó káwọn náà lọ máa kọ. How are we going to build our coming country when the country arrives? Because ẹ̀yin ọmọdé lẹ máa ṣe o. But as the Lord lives, èmi ò fẹ́ rí àwọn àgbàlagbà pátápátá nínú ìjọba ilẹ̀ yín o. Ẹ̀yin ọmọdé tẹ́ ti kọ́ oríṣiríṣi skills. Tí àwọn àgbà ò ní ẹ̀yin lẹ máa ṣèjọba yín. Until a few months ago, 3 young women were the most powerful persons in Sweden. 3 young women, girls actually. One was 34, the other 34, the other 33. One was prime minister, the other was minister of finance, the other was foreign secretary. 3 young, and they did exceptionally well. That's what I'm looking to. I'm looking at all these young people who are scattered around the world to gather together. Àtàwọn tó wà ní àtàwọn tó wà lóyè ní diaspora kí gbogbo yín kẹ́ pọwọ́pọ̀ kẹ́ wá fún Yorùbá ní a dazzlingly successful country. I know you can do it. And God Almighty will give you the capability to do it. Ẹ ṣé o, ẹ kú iṣẹ́ o. Ẹ ṣeun bàbá wa, ẹ kú ńlá tẹ̀tẹ̀ kan. Bàbá a ò mọ̀ bóyá àwọn ìbéèrè méjì mẹ́ta tó wà ńlẹ̀ bóyá ẹ lè take ẹ̀. Mo ti sọ náà tó bá níbi tí mi ò fẹ́nu kàn tó yẹ kí n fẹ́nu kàn mo fẹ́ kẹ́ béèrè. Ó dà sá. Ẹ̀yin èèyàn wa tẹ́ wà nílé àwọn kan ní wọn ò gbóhùn lẹ́ẹ̀kan yẹn. Ẹ má bínú. Ṣe rí pé ó pẹ́ ká tó wọlé gan. Bàbá fún ara wọn náà ti ń pe coordinator ìlànà Canada. Àwọn yín tẹ̀sẹ̀ wọlé. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò kí ń rí bẹ́ẹ̀. Network yẹn àti nígbà míì àwọn device wọ́n update gbogbo nǹkan ní tó fà á díẹ̀ nìyẹn. Update yẹn náà ló fà á tẹ́ ẹ fi gbóhùn wa díẹ̀ lẹ́ǹkan yẹn. Ẹ dẹ̀ ti gbọ́ ohun gbogbo tí bàbá sọ. Kò sí eléyìí tí ẹ máa miss níbẹ̀. Bákan náà mo fẹ́ fi wákàtí kí gbogbo ẹ̀yin èèyàn wa. Ẹ̀yin èèyàn wa ẹ bá wa gbìyànjú nǹkan kankan ní bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ bá wa like kẹ́dẹ̀ love níbikíbi tẹ́ ti wò wá. Ẹ mọ ìdí àwọn ọ̀tá wọn ti dé. Ẹnìkan ó ń pera ẹ̀ ní Ilémobáyọ̀ Adésọjí, orúkọ tó dẹ̀ dùn létí tó dùn gbọ́ ni. Ó wá ń sẹ́ǹdì flag, ó ń sẹ́ǹdì grangry face. Ó lè jẹ́ pé ó ṣe mistake o,
ṣùgbọ́n ẹ jẹ́ kí ọwọ́ tiwa kójú ti irú àwọn èèyàn báyìí, ẹ láìkì kọ̀ọ̀kan, ẹ fún wa ní lọ́ọ̀fù kọ̀ọ̀kan níbikíbi tó wù kẹ́ ti máa wò ó. À ń stream sí ibi tó pọ̀ lọ́wọ́lọ́wọ́. Bàbá, kó tó di wípé mo pe àwọn màmá wa tí wọ́n fẹ́ béèrè ìbéèrè yìí tán fẹ́ láti ìlànà Canada, ó ní nǹkan kan tí àwọn ọmọ yín kan ń béèrè níbí báyìí. Ẹ dẹ̀ ti fẹnu bàálẹ̀ nǹkan yẹn. Mo dẹ̀ tún rí news tó jáde ní Sahara Reporters gbé news yẹn bákan náà. Wọ́n ń sọ wípé àwọn kan lọ attack àwọn ọmọ tó ń ṣe peaceful rally jẹ́jẹ́jẹ́. Àwọn kan attack wọn. Tí àwọn ọmọ wọ̀nyí tó dẹ̀ jẹ́ pé wọn ò mú pónpó dání, wọn ò mú ìbọn, wọn ò mú igi. Nǹkan kan mú dání ni wípé wọ́n á gbé flag dání. Ẹ lè máa pa wá lórí ilẹ̀ wa. Àwa ń lọ, a ò ṣe mọ́. Àwọn kan dẹ̀ lọ ń attack wọn. Bákan náà mo dẹ̀ rí news tí ìlànà ọmọ Oòduà kọ wípé àwọn kan tí wọ́n jáde o tán lọ ń attack tán sọ pé wọ́n lọ ń attack army. Èmi dẹ̀ mọ̀ pé bàbá wa lànà ò tí ever sọ pé ẹ lọ kóbọn pa wọ́n, ẹ lọ fọ́rí wọn, mi tí gbọ́ lẹ́nu yín rí. Bàbá ṣé ẹ lè bá wa clear àárín yẹn, irú àwọn tán lọ ń disturb àwọn ọmọ wa tí wọ́n ń ṣe rally jẹ́jẹ́jẹ́. Ṣe rí àwọn tẹ́ ẹ bá mọ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọlọ́pàá ṣe mú àwọn ọmọ wa rẹ́rìn títí. They want money. They want us to give them money. That's all. Wọ́n á lọ kó wọn wọ́n lọ tì wọ́n mọ́lé tó bá dàárọ̀ ọjọ́ kejì tá a bá lọ wówó tá a fún wọn, wọ́n á jẹ́ kán máa lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà ti kó bẹ́ẹ̀, ọmọ wa náà ti kó bẹ́ẹ̀ tó jẹ́ pé tá a bá ti lè mówó sílẹ̀ wọ́n á jẹ́ kán lọ. Nigeria is a dead country. It's a country that has been swallowed up by corruption. So kò sí nǹkan kan dáadáa tó kù síbẹ̀ mọ́. That's the way Nigeria is. Wọ́n mọ̀ pé wọ́n láṣẹ láti kó àwọn ọmọ tó ń pariwo Yorùbá nation àti kúrò ní àti àkínṣe Nàìjíríà mọ́ àti lọ sílẹ̀ tiwa. Bàbá wa Akintoye ti sọ pé àti kúrò kí ló wà níyẹn, ìyẹn ò kì í ṣẹ̀ṣẹ̀. But wọ́n á mú wọn because wọ́n mọ̀ wípé tán bá mú wọn, àwa tá a ní wọn à ní fi wọn sílẹ̀ sọ́wọ́ ọlọ́pàá. À lọ wá lọ́ọ̀yà kan, á lọ bá wádìí kí la fẹ́ gbà, tó bá yá lọ́ọ̀yà wá pé ẹ jẹ́ ká lọ fún wọn lówó. Kò sófin kankan. It is not law. It is pure corruption. So ara nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. The Nigerian police and even some army units are taking part in that in order to make money. Àwọn ọmọ tó wá lọ jà yẹn, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n ń ṣèpàdé nínú ilé ara wọn náà ti ń ṣèpàdé nínú ilé èèyàn kan lára wọn àbí communities facility kan náà ti ń ṣèpàdé. Ọlọ́pàá lọ síbẹ̀ ó lọ mú wọn, ó lọ mú kan, ó àrẹ́sì kan. Gbà tó dàárọ̀ ọjọ́ kan sọ pé drug ló gbé nǹkan kan, wọ́n rí kò sí drug kankan lọ́wọ́ ẹ̀, kò sí ẹnì kankan tó ń sọ̀rọ̀ drug. Ẹgbà tí abẹ́ wọ́n wówó wọn lọ fún ọlọ́pàá because nǹkan tó ń wá nìyẹn. Wọ́n lọ fún àwọn sójà náà wọ́n wá tú sílẹ̀ nígbà tó dijọ́ kẹta wọ́n tún wá lọ mú ẹlòmíràn. Nǹkan tó bí àwọn ọmọ wọ̀nyẹn nínú nìyẹn tí wọ́n fi wá attack wọn. Kì í ṣe pé wọ́n lọ bá wọn ní ṣọ́ọ̀bù wọn ní station wọn tán wá attack wọn. No, wọ́n attack wọn gbà tán wá try láti arrest kan lára wọn. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Àwọn ọmọ wa ò bá yàn jà o, wọn ò bá yàn jà. Àwọn tó bá ń report pé àwọn kan lọ jà kíní kankan wọ́n máa kọ́ dáadáa, wọ́n máa kọ́ report yẹn dáadáa. The boys were holding meetings without hurting anybody, without even making a noise. Sójà tó canton wọn wà lérí àbẹ̀wá lọ́wọ́ àrẹ́sì wọn. Ibi tí ìjà ti ṣẹlẹ̀ nìyẹn. Àwọn ọmọ wa ò kì í ṣàwùrẹ́ o. Tó bá dogun ìjà nìyẹn o, ṣùgbọ́n àwa là ń bẹ̀ wọ́n pé ẹ má jà. So a ti sọ fún àwọn ọmọ wọn ẹ má jà.
ẹ bá jẹ́ kí n gbọ́ ká wo nǹkan tá a máa ṣe eléyìí tẹ́ fi wá lọ hùwà ọmọdé gbogbo ọmọdé kò sí nǹkan tó ọmọdé ń fẹ́ jù pé kán flex muscle wọn ẹ wá lọ hùwà ọmọdé ẹ má hùwà ọmọdé sí mọ́ ẹ má béèrè lọ́wọ́ àwọn àgbà yín kábàá lè kọ̀nà hàn yín ṣé nǹkan tó wà ń bẹ nìyẹn àwọn ọmọ wa ò báyàn kankan jà àwọn sójà àti ọlọ́pàá ló lọ ń tọ́ wọn ṣùgbọ́n a ti wá sọ fún ọ tó bá tẹ̀dẹ̀ wá tó bá mú èèyàn kan lára yín ẹ jẹ́ ká lo ọgbọ́n tá a máa ń lò sí tẹ́lẹ̀ náà ká gbà wọn jáde tán kúrò lọ́dọ̀ wọn ó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé bàbá wa inú mi dùn láti tẹ clear air yìí ní báyìí máa kọjá lọ sí ìbéèrè tí a ní nínú ilé bàbá wa Akínbádé ẹ pé ìyá wa tí ẹ pé ẹni tí wọn bá wa béèrè ìbéèrè ní pápápá ká lè fún bàbá ní orí ọ̀fẹ́ kí wọn lọ fara lílẹ̀ bàbá wa ẹ wá omi sẹ́gbẹ̀ẹ́ kẹ́ mọ mú mi àbí kí n sẹ́ndì wáìnì sí yín ni kẹ́ ẹ download ẹ láti. ìgò mi wà lọ́dọ̀ mi. All right, sir. ẹ ṣé gan ni bàbá Aropo ire ẹ ṣeun bàbá wa ẹ ṣé sà fún àwọn ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ a ní àwọn ìbéèrè kan ní àtinúlé ìyáàfin Beatrice olówó òkèrè àwọn ni lakọ́ máa fún láyè láti béèrè ìbéèrè wọn ìyáàfin Beatrice ẹ jẹ́ ẹ unmute ara yín kí ẹ bá wọn bàbá sọ̀rọ̀ ẹ ṣeun ẹ unmute ara yín. ìyá wa ẹ máa sọ̀rọ̀ yín báyìí à ń gbọ́ yín. ẹ ti wà ń bẹ ìyá wa olówó kéré ẹ máa sọ̀rọ̀. 63 22 ìyá wa British ẹ máa sọ̀rọ̀ yín lọ à ń gbọ́ yín. kéré à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lẹ ti wà lórí stage báyìí. ok tí wọn bá ready bóyá ká pé bàbá wa John bàbá wa Pastor John Ojúọlá ẹ unmute ara yín kẹ́ bá wa sọ̀rọ̀. ẹ ti wà lójú ọpọ́n. ẹ unmute ara yín. nǹkan dúró fún gan lóde yìí. ó yá bàbá John à ń gbọ́ yín. mo kàn rí pé àwọn iṣẹ́ tá à ń ṣe sí ó ti ń gbé wa lọ sí ibi tá a fẹ́ lọ ṣùgbọ́n mo kàn fẹ́ béèrè nǹkan kan lórí rally tí wọ́n sọ pé ó máa jẹ́ national rally global rally tí wọ́n fẹ́ ṣe ní Nàìjíríà mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá ni wípé nípa rally yìí tí ìjọba location 419 tó bá rí pé àwọn yẹn jáde ní gbogbo state àti gbogbo local government tó bá ń ṣe rally tí wọ́n bá bẹ̀rẹ̀ sí takò wọn àbí tí wọ́n ń yìnbọn tàbí tí wọ́n yin tajútajú tó di ohun tó ń gbé wọn lọ hospital tó di ohun tí àwọn kan kú lára wọn tó di kan kó àwọn kan lọ sí police station kí ni preparation kí ni àwọn ìlànà tó wà ńlẹ̀ láti fi tọ́jú irú àwọn bẹ́ẹ̀ àti láti fi gbàrú àwọn bẹ́ẹ̀ jáde. ẹ ṣe because lè ṣẹlẹ̀ àwọn tó ń ṣèjọba ìlú tó ń pè ní Nàìjíríà tẹ́yìn pè ní 419 wọ́n burú ju 419 o they are savages barbarians kò sí nǹkan tí wọ́n lè ṣe o ṣùgbọ́n àwa rẹ́dì láti tẹ́kẹ̀ àwọn èèyàn tiwa ẹni tó bá fara pa lè tọ́jú ẹ̀ in a timely manner. Ètò yẹn ara nǹkan tí mò ń sọ nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ ná àwọn èèyàn wa from off àti ilé àti diaspora people are coming forward with fantastic ideas. Gbogbo eléyìí question tẹ́ bèrè ibàyà àwọn ọmọ wa kan ti jókòó tán bèrè lọ́wọ́ ara wọn. If the police and the military attack our people during the rally and some of our people get wounded, how do we take care of them? Ọ̀rọ̀ ti legal kìíní ọ̀tọ̀, but what about is taking care of our own people now? How do we take care of them? I wanted to provide ideas, fantastic. We will take care of our people. There's no problem about that. But tí àwọn Nàìjíríà bá dẹ̀ láti ṣe yẹn
wọ́n múṣẹ́ wáyá ni o àwùjọ ìbára ni o ẹ̀fúùfù tání ìdípẹ́ oníṣẹ́ kúkú yá tí wọ́n bá lọ dán yẹn wò they will give us the excuse to do what we need to do. That is it. We are not afraid of the Nigerian government. There is no reason for us to be afraid. Dídí mo fi béèrè yẹn ni pé ẹ wo ohun tó ń ṣe fún àwọn ọmọ wa ní Lẹ́kì ẹ pé wọn àrí òkú wọn títí dòní torí àwọn ológun Nàìjíríà èèyàn burúkú òní EndSARS. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ EndSARS àrí òkú wọn àwọn fámìlì ní ìdẹ̀wà bèrè títí dòní. Ká sì máa béèrè àti lágbára láti béèrè báyìí ni. Lágbára Ọlọ́run, we are going to set up a panel of lawyers when we have taken our country away from Nigeria to demand international investigation into what happened that night. Because we have evidence or we have stories that up to 90 people, local, yes, that as many as 90 dead bodies were taken to mortuaries in various hospitals in Lagos. We don't know what has happened to them. And we want to know. We want the world to find out. That is it. We are going to push this to the International Criminal Court. Or International Criminal Court, we as people, as parents of those kids, can go to the International Criminal Courts, file our petition, our case, and demand that our case should be heard, should be investigated. The International Criminal Court, their first step, take to set up high-powered investigation into the allegation. And if they find that it is true, then some heads will roll. That's all. Thank God. Thank God. Ẹ ṣeun sir. Ìyáàfin Beatrice olówó kéré ṣe ti rédíò ọwọ́ méjì lẹ́nu sókè. Jẹ́ ó yá mute ara yín kí ẹ sáré bá wa sọ̀rọ̀. Ìyáàfin Beatrice. Yes, sir. Ẹ káàtó sà, ẹ kú iṣẹ́ Olúwa o, ẹ kú iṣẹ́ ìlú. Ẹ ṣe ẹ̀ka àtijọ́ o. Yes, sir. Mo bèrè question kan lọ́jọ́ sí kí n má waste time. Each state capital ló yẹ kán ti ṣe mega rally. A tún sọ̀rọ̀ nípa ní meeting tá a ṣe lánàá. Torí wípé àwọn ìlú okòókò yẹn tí àwọn àgbá ìgbìrà nǹkan kan wọ̀nyẹn àwọn ọlọ́pàá àwọn sójà 419 bí 419 náà jẹ́ location 9 wọ́n lè lọ máa disturb wọn táwọn èèyàn bá jẹ́ ti gbọ́ pé wọ́n mú àwọn kan wọ́n máa sá bẹ́ẹ̀ tó bá ṣerú ẹjọ́ yẹn ni àwọn èèyàn máa pọ̀ ó dẹ̀ máa wà very interesting. Wọ́n tán bá ti sọ fún wọn tẹ́lẹ̀ sà wọ́n wá nǹkan tán máa jẹ for the time tán fi máa parí ẹ̀. Àwa náà ò ní káwọ́ gbéra náà a ò ní káwọ́ gbéra láìhẹ́p nípa oúnjẹ nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ṣé bí gbogbo àwọn èèyàn ló ń gbóúnjẹ wá síbẹ̀ tó ń fa àwọn èèyàn jẹ because àwọn ìlú okòókò wọ̀nyẹn wọ́n lọ disturb wọn bẹ̀. Táwọn èèyàn bá dẹ̀ ti gbọ́ nílùú kan pé wọ́n ti disturb ẹ rí i pé nílùú okòókò wọ̀nyẹn ó lè má lọ successful. Ẹ ṣé sà. A ti kọjá ìyẹn nílẹ̀ Yorùbá o. Ẹnìkan kan ò lè dẹ́rù bà wá ká wá túká ká máa sá lọ náà. A ti kọjá yẹn, thank God. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀ jù. Ṣé rí fact pé struggle ti drag on and on and on. Ó ti fún àwọn èèyàn wa láàyè láti get a clear picture of what is happening. They know that the Nigerian government is very, very weak now. They know that the Yoruba people are very, very strong. And they know that there is a limit to what the soldiers and the police can do.
They know about the international law and the international criminal court and things like that. It is good that we have been at this for a long time, that it has dragged out. That's our situation. No more. Because any to organize one. Láti Èkó títí dé Kwara dé Jẹ̀bà lọ sí Lọ́kọ́jà lọ sí Yàgbà lọ sí gbogbo kò sẹ́ni tó ń kọ́ wọn kò sẹ́ni tó ń kó wọn jọ àwọn ọmọ kan wọ́n sẹ́ndì fídíò kíní wọn sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn fúnra wọn ló dédé kóra wọn jọ tán lọ sọ́jà ní Ìkòròdú tán lọ ń campaign láti ìsọdé ìsọ kò sẹ́ni tó rán wọn kò sẹ́ni tó kọ́ wọn. You know, I'm going to speak as I love from his sort of son, Ìkòròdú. Náà lọ sọ fáwọn obìnrin pé báyìí kan báyìí la máa ṣe tí gbogbo àwọn obìnrin sátẹ̀lé wọn tó ń gbàdúrà fún wọn. A ti kọjá ẹni tó ń bẹ̀rù. Àwa Yorùbá ti kọjá ẹni tó ń bẹ̀rù. So mama wa ẹ má worry. And ara nǹkan tí a ṣe decide irú rally tá a fẹ́ ṣe náà ni ẹnìkankan ò ní gbéra kúrò nílùú tiẹ̀ kó wá lọ sí bí ẹ bá ṣe máa ṣe rally tẹ́lẹ̀ rally wà lẹ́kọ̀ọ́ gbogbo wa ó dé kó gbìrìrì náà rally wà ń bàdàn gbogbo wa ó dé ìbàdàn rally wà Abẹ́òkúta ní rally wà àwọn tó wà lẹ́kìtì ní Àkókó ní Kogi Kwara wọn á lọ máa rẹ́ǹtì mọ́tò wọn máa gbé bọ̀ ní Abẹ́òkúta bẹ̀rẹ̀ rally àṣeyàn lélẹ̀ kí nìdí tá a fi ṣe tá a bá ṣe bẹ́ẹ̀ nígbà náà bá ti káàkiri lọ́wọ́ ọ̀sán lọ́wọ́ tó bá tán ebi á ti dé àárẹ̀ á ti dé kálukú wọn á dẹ̀ manage wọ́ sínú mọ́tò wọn máa padà lọ síbi náà ti wá ó lè jẹ́ ìdájí náà máa padà délé irú wọn á ṣe irú wọn yẹn this time you fight the battle where you live. Ìkálukú ìlú tiyín lẹ ti máa ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe kì í ṣe pé máa kóra láti máa lọ síbi kankan so oúnjẹ tẹ́ ẹ bá ní sílé náà lẹ ti lọ máa bù wá máa jẹ níta ní gbangba ìta tá a bá wà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjò ti lọ òní sísí òjò kankan òní wá ń gbà yẹn and it's going to be a great 3 or 4 days of rally in the streets of every town and village in Yoruba land. Bá ṣe fẹ́ ṣe nìyẹn o. Ọmọ mi Sunday ló máa announce. Àjọ tó bá kù ọ̀la àbí ọ̀túnla tá máa ṣe òun ló máa àti bẹ̀rẹ̀ o. Òun fúnra rẹ̀ òun wà níbi báyìí. Sọ pé Ìbàdàn ló ń wà, ó lè jẹ́ Ìbàdàn ló wà, ó lè jẹ́ Èkó ló wà, ó lè jẹ́ Ìlọrin ló wà, ó lè jẹ́ Kàbà, ó lè jẹ́ Kìlàpàjà, any town in Yoruba land. From there, he will make the announcement, and the Yoruba people will pour into their streets and lock the and make sure pé mọ́tò kankan ò wọ̀lú wọn, mọ́tò kankan ò jáde kúrò nílùú wọn. That is it. That is it. Ẹ ṣeun bàbá wa. Ẹ ṣeun màmá wa. Ẹ ṣeun sà, ẹ ṣe bàbá, àgbà jẹ́ o. Mo rí ọwọ́ ìyáàfin Grace, olórí Grace Adéoyè. Olórí Grace Adéoyè kí lẹ́yìn yẹn kí bàbá wa Joe kẹ máa múra lẹ̀. Olórí Grace Adéoyè, mi tara yín mà. Hello sir, ẹ kálẹ́ sir, Prof. Hello wa. Ẹ kú ọjọ́ mẹ́ta sir. Ẹ ṣé o. God bless you sir. Ẹ kú gbogbo akitiyan tẹ́ ń ṣe fún orílẹ̀-èdè Yorùbá o lórúkọ Jésù. À jèrè ilẹ̀ Yorùbá náà. Á dẹ̀ ṣojú lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ sà, ọ̀rọ̀ kan ò yé mi nípa ti Biafra. Àwọn Ìgbò dáàdi ẹ̀yin náà nǹkan tẹ́ ẹ mọ̀ ni. Ìgbò bá Yorùbá ṣe rí. Not even gbà tí Tifáológun Umuadi ipe kó wá bá ń ṣe vice presidential candidate wọn vote fún wọn rí nígbà tí PDP náà vote fún tán bí tán bá ti rí Yorùbá wọn lè ní their own plan pé àwọn làwọn máa tiẹ̀ yẹ kínní wọn kọ
wọn gba ti Yorùbá. Daddy, you know more than us, sir. Nípa ti Igbo and Yorùbá relationship. Nígbà tó wá kù gẹ̀rẹ́gẹ̀rẹ́ yìí, ká ṣe declaration agbára Ọlọ́run. Ó wá jẹ́ pé bò lóun fẹ́ bá wa ṣe. Ẹ wo ohun tí Nina ṣe, wo nǹkan tí Nnamdi tó ṣe fún yín. So I don't believe them, sir, and I don't trust them. They never like the Yorubas. Wọ́n lè fẹ́ da gbogbo torí àwọn tó ti ń ṣe láti ìjọ wọ́n pa wọ́n táwọn náà ń para wọn. Wọn ò dé stage táwa dé. It can be a disguise to just scatter all that we have been doing. Wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ káwa náà ṣe, but ẹ mọ̀ jù wá lọ. Ìyẹn ó jẹ́ nǹkan tó kọ mí lóminú pọ̀ sà. Bẹ́ẹ̀ni, pé kó kọyàn lóminú yẹn ó right. Àwa Yorùbá ojú wa ti rí. Ìjọ tá a bá máa kọ ní Nàìjíríà gbogbo ayé àlànà ni. Ojú àwa Yorùbá ti lóríṣiríṣi. We have been throwing ourselves at Nigeria pé ẹjọ́ ẹ jẹ́ ká ṣe dáadáa, and they have been throwing mud at us all the way. But eléyìí ìyàtọ̀ díẹ̀ wà. Torí lánàá nígbà tí mò ń sọ̀rọ̀ mo make it clear. Àwọn ń wá country tí wọ́n lọ́tọ̀. Àwa ń wá country tiwa lọ́tọ̀. Èkíní òpin ṣe kejì, èkejì òpin ṣe kìnní. Èkíní ń ṣe kìnní lápò èkejì ń ṣe kejì lápò ẹni. Méjèèjì ò papọ̀, kò sẹ́ni tó fẹ́ pa wọn pọ̀. Secondly, method tí àwa ń lò làwa máa lò lọ. Method táwọn ń lò làwọn náà máa lò lọ. Àwa ò yí method padà. Àwọn náà ò yí method tí wọ́n padà. Wọ́n máa ṣe tún. Ṣùgbọ́n there are certain things so common. Èkíní ni wípé bá a ṣe ń fẹ́ country làwọn náà ń fẹ́ country lọ́tọ̀. It's the same purpose. Secondly, àwọn tí à ń bá jà, Federal Government of Nigeria tá à ń bá jà is a common enemy to the two of us. So we will help one another ní kì í ṣe pé tó bá dà ọ̀la táwọn Ìgbò tó bá sọ pé àwọn ò ṣe Biafra mọ́, àwọn á lọ dìbò, àwọn fẹ́ ṣe president Nàìjíríà, ṣìkèná kán lọ máa ṣe èkó kan àwa ń gbà yẹn. Eléyìí táwa ń ṣe lọ, a ti fẹ́ débi tá à ń lọ, ẹnìkan kan ò lè wá dá wa padà. But mi ò lélẹ́yìí, there are certain things tí ìjà náà súnmọ́lé, òpin ìjà náà ti súnmọ́lé. Kò dẹ̀ sí nǹkan kan tó lè yí àwa padà kúrò ní nǹkan tá a ti decide pé àwa máa ṣe. That's all. So kò sí bá ń ṣe lè hurt wa. But pé ká support ara wa, irú pé Kanu for instance, wọ́n bá ń lọ sí international court láti lọ sọ pé wọ́n gbé against the law. Àwa lè sọ pé òótọ́ Nàìjíríà sáré pé òótọ́ náà gbé against the law. Court dẹ̀ nìkan dá sílẹ̀, wọ́n refuse láti dá sílẹ̀. A lè join wọn láti sọ yẹn. Àwọn náà lè join wa láti bá a sọ̀rọ̀ tí Sunday bọ́n ṣe ba ilé ẹ̀jẹ̀ tí adájọ́ nìkan tí wọ́n ń dọ́gbọ́n gbogbo wọ̀nyẹn. Kí ni àwọn bòmíràn gbogbo àmọ́ Ọlọ́run ló mọ ọ̀la. Ọlọ́run máa ń lè rí some other instances that will help ara wa. But helping one and helping each other is not the same thing as joining together. We are not joining together with anybody. We are not joining together with anybody. We are fighting our fight and they are fighting their own fight. It is two different fights. I made that abundantly clear, Lana. Ẹ ṣeun sir. Alàgbà Joe, ẹja ṣe ní kíákíá. Ẹ ṣé jàre Rami. Ẹ ṣé gan. Thank you very much. May God bless you. Baba Chris Akingbade. Dáàdi wa, Olúwa dúró tì yín o. Ẹ̀mí ágùn o, Olúwa lọ́ra ẹ̀mí yín o. Àmín ẹ ṣé. Bẹ́ẹ̀ni ẹ pẹ́ ẹ̀tọ́ fún wa o, ẹ gbọ́ ẹ̀tọ́ fún wa. Thank you. Yes, inú mi dùn gan. Nǹkan tí mo fẹ́ sọ ọ̀rọ̀ kan briefly.
orúkọ tèmi ni Joe Ọládìméjì Òjó. Ondo lèmi. Bàbá ẹ sọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ nǹkan sì ẹ wá dá lóhùn. I'm so impressed. Lákàyè yìí kò ṣe é rà lọ́jà. Ọlọ́run tó fún yín ò ní gbà lọ́wọ́ yín. Àmín ẹ ṣé. Carry the issue of pé Igbo join Yorùbá, Yorùbá join Igbo. We need each other now, whatever the case may be. Yeah, we do. Because what we are fighting for is what they are fighting for. We are not fighting each other. And as long as we are not fighting each other, we are fighting the same cause. We are fighting one common enemy. Yorùbá ní láti mọ̀ wípé Igbo kì í ṣe threat wa, àwọn ò ṣe threat tiwọn. Àwọn tó jẹ́ threat wa gangan ni àwọn tó fẹ́ tó fún wa ní ìsinmi tó fẹ́ pa wá tán àwọn Fúlàní. Àwọn gangan ni common enemy wa tó jẹ́ pé we all need to unite and fight them. And unity, if we are united, things will be easier. So ẹ mọ̀ ní pé káwọn kan sọ pé Igbo tó ń bá wa ń ṣe, we need to work together now in order to achieve. Because tí gbogbo the whole world bá rí i pé these people they are fighting the same cause, they all want to live, it will make it easier for all of us. So ẹ ti dáhùn béèrè yẹn and I'm so happy. Olúwa ló ti ń sá o. Látàrí ní a máa kọ̀ sí ẹ̀ ẹ́dẹ̀ gbó ẹ̀ sọ fún wa. Thank you very much. God bless you, sir. Long life and prosperity, sir. Thank you, sir. Thank you. Thank you, sir. Ṣé wọn alágbàdo? Arákùnrin Ṣèyí Wúrà Fàdákà. Arọ́wọ́ yín lókè o. Ẹ bá wa ṣe ní pápápá. Ẹ unmute ara yín. Ẹ kálẹ́ o, ẹ káàsán, ẹ káàárọ̀ gbogbo àtàwà wà. Ẹ kálẹ́ fún. Ẹ kọjọ mẹ́ta sà. Ẹ káàbọ̀. Àló, ṣé ń gbọ́ mi? Yeah. À ń gbọ́ yín, à ń gbọ́ yín.